láti lè ṣe NTA ìkànnì Oòduà. Orúkọ tèmi ẹni tí mo òun ni Abímbọ́lá Wọlé Aṣíwọ̀. Lọ́dọ̀ tó ní ìlú Àbújá náà, àwọn àpẹẹrẹ ìrìnàjò àgbàjàpọ̀ tó ti gbé nǹkan láṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní òkè òkun náà. Ká tó ṣe ojú àlejò àásáré lókè náà à ń padà bọ̀ láìpẹ́. Ẹ má lọ. Kò sí nǹkan tí ó mú ayọ̀, tó mú ẹ̀yẹ, tó mú ògo fọmọ ẹ̀dá ju ìrànlọ́wọ́ tó bá ṣe fún ẹni tó kù díẹ̀ kí àtó. Kì í ṣe tó kù díẹ̀ kí àtó nípa owó, ṣùgbọ́n ní tó kù díẹ̀ kí àtó nípa ìlera ara, nípa làásìgbò ọ̀ jàǹbá tó ṣẹlẹ̀ sí. Àwọn tá a gbàṣẹ ní iṣẹ́ ìjọba a gbọ́dọ̀ máa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè. Èèyàn kan tẹ̀ sọ pé ọ̀gá òun pé ó máa gbọ́ pé ẹni tó fẹ́ ó ti Ebola máa ti wà kò sọ́rí o máa wà bí iṣẹ́ mọ́ ọ pé ó dàbí pé wọn náà sì ní ẹni yìí náà ní wọ́n dẹ̀ ti fún ní certificate pé kò sí Ebola lára ẹ̀ kò sí. So ẹ̀bẹ̀ lábẹ́ àwọn aráàlú àwọn tó jẹ́ ọ̀rẹ́ ẹni tó bá ti gba certificate pé kò ní Ebola lára nínú ká gbà padà ká súnmọ́ kò sí kankan lọ́wọ́ tó máa ṣe wá. Tá a bá mú ẹni tó ń lò á bá sọ̀rọ̀ á ti mọ́lé ibì kan fún 90 ọjọ́ kó tó di bí 30 ọjọ́ torí pé igbó ìwò mu kò rí mu ògùn olóró ìwò mu kò rí mu á wá wò pé kí lòun lè ṣe o á náwó mú bíbélì ẹ̀ á máa kà á ó ti mọ gbogbo sáàmù sórí ó ti mọ kinní kan sórí ó ti adọ̀bálẹ̀ kò sí owó jàgídíjàgan mọ́ ó ti ara ẹ̀ á ti rọ̀ àgbò tó fẹ́ rìn ni tó bá ráyè jáde pẹ́rẹ́ǹbì tó wà yẹn nǹkan tó máa kọ́ ibi tó máa kọ́ lọ níbi tó ti ń mu igbó yẹn. Padà tó bá pẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ní orí ètò ní ìlàwà ètò ìdàgbàsókè nílẹ̀ Oòduà níbi tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti máa ń mọ gbogbo tó ń lọ ní ìlú pàápàá jùlọ ní ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ àti àwọn aládàáni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́dọ̀ tó ní ìlú Àbújá la mo sọ fún yín a wà ní ilé-iṣẹ́ NIPOST tó jẹ́ ilé-iṣẹ́ ìwéránṣẹ́ ti àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà. Àlejò wa fún ti ọjọ́ tòní àwọn ni amòfin Bísí Adégbè. Ẹ máa bá wa kálọ. Ẹ káàbọ̀ bàbá wa, ẹ káàbọ̀ sórí ètò ìdàgbàsókè nílẹ̀ Oòduà. Ẹ gbọ́ sàn, a fẹ́ mọ̀ kí ni iṣẹ́ tí iléeṣẹ́ yìí ń ṣe ní àpapọ̀. Iléeṣẹ́ NIPOST iléeṣẹ́ ìfìwéránṣẹ́ ni mo jẹ́ ẹni tó ń darí ẹ̀. Gẹ́gẹ́ bí ẹ sì ti mọ̀, ìjọba àpapọ̀ ló ní iléeṣẹ́ náà tí ó jẹ́ pé ṣọ́n pé kí wọ́n máa pèsè ètò bí wọ́n ṣe ń fìwé ránṣẹ́, bí wọ́n ṣe ń fi owó ránṣẹ́ nígbà kan rí mo ti wà níbẹ̀ ṣùgbọ́n torí pé ẹ̀rọ ayárabíàṣá tí wọ́n pè ní ẹ̀rọ ayélujára oríṣiríṣi nǹkan ló ṣe tí ó tó dàbí pé ó fi tó kò jẹ́ kí àwọn iṣẹ́ tá à ń ṣe kó dán mọ́ràn. Ṣùgbọ́n láì fọ̀rọ̀ gùn tí wá ní wípé kí a wá bí ó ṣe máa rọ ará ìlú lọ́rùn bí wọ́n ṣe máa fi ìwé ránṣẹ́ àti àwọn nǹkan kéékèèké tí wọ́n pè pásù ní ọ̀nà tí kò fi ní ga wọn lára. Ẹ ṣe ń lọ bàbá wa. Ẹ nípa ìjọba rí ẹ rí pé iléeṣẹ́ yóò yẹ ká máa rí wọn ní ìlú àti àwọn villages tó máa wà lọ bá máa wọ. Àmọ́ nísìnyí tó bá tẹ̀ kọ́ wà bẹ̀ a rí pé àkíńdá wọn kí ló fà á? Nǹkan tí mi rí ń bẹ̀ ni pé iṣẹ́ tí ọba wà ní òkùnkùn tó bá yín mú kò sẹ́ni tó máa rí. Ó dàbẹ̀ pé nǹkan tó ṣe ilé iṣẹ́ ìfìwéránṣẹ́ ni wọ́n wà ní gbòòrò wọ́n wà níbi àwọn ìgbèríko wọ́n ń gbìyànjú ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àkọ́kọ́ ẹ̀rọ ayélujára ayárabíàṣá ó ṣàkóbá díẹ̀ fún ilé iṣẹ́ ìfìwéránṣẹ́ ṣùgbọ́n kí bó ṣe gba bí pọ́n nǹkan lọ́wọ́ wa pẹ̀lú owó òsì ló fún wa ní pọ́n 5 torí pé kí ni tí ẹ bá ṣe àkíyèsí àwọn èèyàn káàkiri gbogbo àgbáyé wọ́n máa ń ra àwọn nǹkan lórí ẹ̀rọ ayélujára tí a ń sọ yìí tó jẹ́ pé kò wá sí ọ̀nà láti máa kó àwọn nǹkan tí wọ́n bá ń rà lórí ẹ̀rọ náà láti ibì kan sí ibì kejì
ilé iṣẹ́ tó dẹ̀ wà ní gbogbo Nàìjíríà nígboro ni o nígbèríko ni o níbi tó dẹ̀ pé ẹsẹ̀ ògbìdì wá gbà lẹ́yìn àwọn ọlọ́pàá ilé iṣẹ́ wa wà ń bẹ̀ nítorí náà la ṣe ń sọ yìí pé wọ́n kàn gba tọrọ wọn fún wa ní kọ̀ọ̀kan ni ṣùgbọ́n kí a tó lè wẹ̀ka yọ kọ̀ọ̀kan kí a tó lè kópa nínú àwọn àǹfààní tó wà nínú pé kí a máa kó nǹkan láti ibì kan síbì kan a gbọ́dọ̀ wá ẹ̀rọ ìgbàlódé tí wọ́n pè ní tẹkinọ́lọ́jì a gbọ́dọ̀ rà ṣùgbọ́n kẹ́ẹ̀ bí ẹ ṣe mọ̀ àrùn tó ń ṣogójì ló ń ṣọ̀dún àrùn tó ń ṣe abóyadé gbogbo ọlọ́yà náà ló ń ṣe kó tó di pé olórí orílẹ̀-èdè yìí dé àlééfà ààrẹ Muhammadu Buhari ẹ̀yin náà mọ̀ bí Nàìjíríà ṣe rí eléyìí ò kì í ṣe pé bóyá à ń sọ̀rọ̀ òṣèlú bóyá àfaramẹ́gbẹ́ kan àfẹ́ bá ẹgbẹ́ kan jà Ọlọ́run ló ní pé kí ẹni tí mo dárúkọ yìí kó wọlé nǹkan ìgbà tí ìbàjẹ́ lọ nǹkan tó ṣe iléeṣẹ́ ìfìwéránṣẹ́ ló ṣe iléeṣẹ́ ọkọ̀ òfurufú ló ṣe iléeṣẹ́ ọkọ̀ ojú omi ló ṣe iléeṣẹ́ kan tí wọ́n kàn tí àwọn àgbẹ̀ ń lò tí wọ́n fi ń ṣe gbogbo iṣẹ́ wọn ṣùgbọ́n iyán ti di àtúngún ọbẹ̀ dẹ̀ ti di àtúnṣe torí ẹ̀ ni ààrẹ ṣe gbé èmi gẹ́gẹ́ bí agbẹjọ́rò tí mi ò ṣiṣẹ́ ní ìjọba rí pé bí wọ́n ṣe ń ṣe ní àwọn ìlú bòmíì tí wọ́n yanjú tí ó túgbà tó ń túṣẹ́ tí wọ́n dẹ̀ ń lówó ń bẹ̀ àwọn ìlú bòmíì iléèwé ìfowóránṣẹ́ wọ́n lójú iléeṣẹ́ àtàǹfi owó pamọ́ sí lọ nítorí pé àwọn òun sí níta wà gbogbo Nàìjíríà láti ìlú tó bá dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí a ń pè ní youth a gbọ́dọ̀ wá bí a ti gbọ́dọ̀ máa ṣe àwọn nǹkan tí wọ́n máa nífẹ̀ẹ́ sí. ó sì ní máa bèrè yẹn náà lọ́wọ́ yẹn. Gbogbo ẹ̀ náà là ń kó pọ̀ à ń ṣe ọbẹ̀ yẹn lọ́wọ́ nìsín ó ti fẹ́ jiná tó bá dẹ̀ wá jiná tán bẹ́ẹ̀ náà la máa bọ́ sí gbangba nìyẹn láti wá sọ fún gbogbo ará ìlú pé nǹkan báyìí báyìí là ń ṣe o ní àpẹẹrẹ ẹ̀rọ kan wà tí wọ́n ń pè ní pé bó bá ṣe jókòó kó wo orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí à ń gbé káàkiri kí o dẹ̀ máa mọ ibi tí ìwé tí o bá fi ránṣẹ́ níbo ló dé o ti kúrò ilé ìfiránṣẹ́ láti Òṣòdì o fẹ́ bóyá ìṣẹ̀lẹ̀ ó kù ni o bóyá Nnewi ló fẹ́ lọ ni o àbí Maiduguri ni o àbí Birnin Kebbi kí o máa wò ó pé ibi báyìí ló dé ó máa dé ilé ìfiránṣẹ́ lọ́la wọ́n á dẹ̀ fi ránṣẹ́ àwọn tó mọ̀ ń pa ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n láti ilẹ̀ ìlú òyìnbó Switzerland wọ́n wà lọ́dọ̀ wa bá ṣe ń sọ̀rọ̀ tí wọ́n ń ṣe kò kárí ẹ̀ tí wọ́n dẹ̀ ń fún àwọn èèyàn wa lẹ́kọ̀ọ́ pé báyìí ni ẹ ṣe gbọ́dọ̀ máa ṣe tí a bá ti ṣe yẹn àwa bọ́ sí gbangba ṣe rí tẹ́ẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn bá ń fi ìránṣẹ́ àti àwọn kan pẹ́pẹ́pẹ́ pé ara ìlú ni o ara kọ̀ọ̀kan pé ká fi ránṣẹ́ iléeṣẹ́ ìfiránṣẹ́ Nàìjíríà kò ṣe nǹkan mí lẹ́yìn yẹn tí iléeṣẹ́ tí ò bá dẹ̀ wá ọ̀nà tí oríṣiríṣi ọ̀nà tó wọ́n máa fi wọlé ó wá di dandan kí iléeṣẹ́ náà kókó gbá wọlé torí ẹ̀ la ṣe àtúntò fún àpẹẹrẹ lẹ́ẹ̀kejì débi tó débi ó tẹ̀yí tó bí ọdún 8 sí 9 ní ìṣẹ́ tó jẹ́ pé ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ tí wọ́n ń jáde lówó ní gbogbo àgbáyé tí wọ́n pè ní World Bank àti iléeṣẹ́ ìjọba kan tí wọ́n pè ní PPE wọ́n pe àwọn òyìnbó wa wọ́n fún wọn lówó tó pọ̀ pé ẹ má bá wo bí a ṣe gbọ́dọ̀ ṣe ọ̀rọ̀ ilé ìfowóránṣẹ́ tó máa dàbí bí wọ́n ṣe ń ṣe ní káàkiri wọ́n kọ̀wé wọ́n lọ káàkiri wọ́n wá sí Nàìjíríà wọ́n lọ gbogbo ibikíbi tí àwọn ibi iṣẹ́ wa wà wọ́n dẹ̀ kọ̀wé yẹn sọ pé ọ̀nà báyìí ni kẹ́ ṣe o báyìí ni kẹ́ gbégbá o láti bí ọdún 8 wọ́n ṣe ṣùgbọ́n gbà tẹ́mi dé láàrin ọdún kan gbogbo nǹkan tó wà níbẹ̀ tí ò ní pé bóyá a gbọ́dọ̀ lọ sílé aṣòfin láti lọ gba ààyè àbí láti tún òfin ṣe gbogbo ẹ̀ láti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn territory tí wọ́n ń pè ní ìletò àbí àwọn ibi tí a lè sọ pé a pín wọn sí
ọ̀nà tí a gbọ́dọ̀ fi máa ṣiṣẹ́ bíi méjìdínlógójì ni. Tí wọ́n bá fẹ́ ṣe òrùlé ilé ìfiránṣẹ́ ní Kaurana Muda àbí Modákẹ́kẹ́ àbí ní Newuge mo ṣe sọ àbí ní Kaduna, tí wọ́n bá ti dé ọ̀dọ̀ ọ̀gá àgbà ilé ìfiránṣẹ́ wọn lè ṣe. Iléeṣẹ́ tó bá dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ kò dàbí ẹni pé ó lè lójútù. Àwọn òyìnbó yẹn wá ní pé ẹ pa gbogbo méjìdínlógójì yẹn kẹ́ parẹ́, kẹ́ wá jẹ́ kó jẹ́ bí 7 lọ́tọ̀ọ̀tọ̀, kẹ́ tún wá dá ilé iṣẹ́ okòwò commercial business mẹ́ta sílẹ̀. Nígbà tí wọ́n ṣe bí ọdún 8 sẹ́yìn ṣe mọ̀ pé àwọn ò lè rọ́là nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn wọn ò rí. Nígbà tí mi wá dé mo fara mọ́ nǹkan tí wọ́n sọ àti pín sọ́nà 7 zones. A tún wá dá ilé iṣẹ́ okòwò 6 sílẹ̀, 6 commercial business units tó jẹ́ pé àwọn yẹn wọ́n máa ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣòwò tí ó fẹ́ takò tó gbọ́dọ̀ rere ni. Lára àwọn kan tí a ti gbé ṣe nìyẹn tí ó jẹ́ pé a fẹ́ sọ ilé iṣẹ́ ìfiránṣẹ́ Nàìjíríà di ti ìgbàlódé. Àkókò lè gbà wá láti sọ oríṣiríṣi nǹkan tá a fẹ́ ṣe. Ẹ wo kíní kan tí wọ́n ń pè ní money order. Nígbà tí èmi wà ní ilé ẹ̀kọ́ gíga secondary school, Awẹ́ high school ni mo lọ. Ibi tí mo ti kọ́kọ́ ṣí wípé à ń ṣí account ibi tí wọ́n fowó sí ní Ọ̀yọ́ ni mo ṣe ń wú bẹ̀ báyìí níjọ́ náà lọ́hùn. Àwọn tí a tọ́kájọ́ wà ní school tá à ń gbé inú ọgbà ní school níléèwé, wọ́n á pèèyàn láago 9 àárọ̀ ẹgbẹ́ ó ní àwọn ìwé kan tí wọ́n fi ránṣẹ́ sí ọ money order ló jẹ́ bẹ́ẹ̀, sọ̀wédowó ni. Tí wọ́n bá ti mú tó bá ti lọ sílé ìfiránṣẹ́ wọ́n máa fi hàn lówó. A fẹ́ dá padà nígbà àti gbàlódé. Torí mo ní máa bèèrè lọ́wọ́ ẹgbẹ́ àwọn products tó kù. Ẹ̀yin bá gbọ́ ògbóyè bá kí ló jẹ́ products. Àwọn oríṣiríṣi nǹkan tí a fi ń pa owó, àwọn nǹkan tá à ń gbé ṣe lóríṣiríṣi ọ̀nà ló wà bẹ́ẹ̀. Gẹ́gẹ́ mo yẹ sọ, èyí tí a máa fi máa wo ibi tí ìfìwéránṣẹ́ àbí àwọn nǹkan kéékèèké tí àwọn èèyàn tó ń fi ránṣẹ́ síra wọn àti ṣe yẹn wọ́n máa di bí ọ̀sẹ̀ méjì ní sí. Àwọn ètò wípé ibi tí èèyàn ń gbé tí ó jẹ́ pé kí ni orúkọ àdúgbò ẹ̀, kí ni wọ́n kọ sára ilé ẹ̀, ṣé ojúlé kìíní ni àbójú kejì ni àbójúlé kẹta. Ṣé ní gbogbo àgbáyé nǹkan tó ń pè ní àdírẹ́sì pé kí a kọ sára lé pé ojúlé kejì lélẹ̀ òpópónà Lámídì Sàlámì, gbogbo yẹn la fẹ́ tó jẹ́ pé ibi téèyàn bá ń gbé àmúgbè débẹ̀, àtúwá mọ̀ pé ibi yìí ló ń gbé, àtúnyà àwòrán ọbẹ̀ pẹ̀lú tiẹ̀. Ìkẹta ní ìkọta tó fẹ́ gbé ṣe ni pé wọ́n pe kíní kan ní e-commerce, okòwò tí wọ́n ń ṣe lórí ẹ̀rọ ayélujára wọn tó jẹ́ pé ẹ lè sanwó pẹ̀lú pé bóyá náírà tí kọ́bọ̀ tẹ̀ máa fún náírà lówó. Àwọn káàdì ìgbàlódé tí wọ́n fi ń sanwó yẹn ọ̀nà máa fi ń ṣe ìyẹn náà. A fẹ́ lọ síbẹ̀ nítorí pé owó tó tiẹ̀ wà ń bẹ̀ ó pọ̀ jàǹtìrẹrẹ. Èyí tó jẹ́ láàjúrí ẹ̀fẹ́ mi tó jẹ mí lọ́kàn tó jẹ mí lógún ni pé àwọn ọ̀dọ́ bíi mílíọ̀nù 60 ni wọ́n kan ní Nàìjíríà. Wọ́n mọ bí tí ilé ìfìwéránṣẹ́ wà tó bá ti ẹ̀ mọ́ wọn kí ń lọ bẹ̀ nítorí pé kí ni àwọn nǹkan tó máa ń wù wọ́n tó lè jẹ́ kí wọ́n fẹ́ wá sí ilé ìfìwéránṣẹ́ àṣe wọn. A wá ti pe àwọn ọ̀jọ̀gbọ́n tó ní òye tó ní ìmọ̀, wọ́n wá ti sọ fún wa ọ̀nà tá a máa gbé gbà. Èmi náà láwọn ọmọ kéékèèké ńlé tí ó jẹ́ pé wọ́n wà nílé ẹ̀kọ́ gíga. Kí ni wọ́n máa ń fẹ́? Wọ́n láìkí orin, wọ́n fẹ́ràn pé ká wọṣọ, ká raṣọ ìgbàlódé, wọ́n fẹ́ràn kan sọ tọ́rọ̀ di pọ́ǹkan ní pé kí wọ́n ṣàkíkanjú ká ta nǹkan kára nǹkan. Gbogbo ìyẹn la láti gbéyẹ̀wò tí a fi wá mú àwọn oríṣiríṣi ètò wá
àìkú ní gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ sọ lórí abẹ́ tó ní mo sọ fún yín pé à ń sè lọ́wọ́ a fẹ́ kí iyọ̀ jù kátà má pọ̀ jù torí pé tá a bá ṣe tán ó lè ṣe jẹ dáadáa kó ládùn púpọ̀. nípa àfọmọ ìwé kíkọ ìyẹn tó ìbò pèlè fún àwọn òkè sí pèlè mẹ́ta láìpẹ́ abáfẹ́rẹ́ kí ni ipa tí ó ní àti wípé tábà wọn NIPOS kí ni ipa tí NIPOS ní àgbáyé. ìpè ẹ̀rọ ìgbàlódé ayárabíàṣá ó ṣe ṣàǹfààní fún àwọn èèyàn wa náà ló tó ń ṣàkóbá. Tẹ bá rí àwọn ọmọ wa ní ìsìn ẹ̀rọ agbé káàkiri tí a fi ń bá ní sọ̀rọ̀ yẹn tí wọ́n bá fẹ́ fi bí ìwé ránṣẹ́ kò sí pé wọ́n kọ̀wé o nínú ẹ̀rọ yẹn wọ́n láwọn kan bẹ̀ tó jẹ́ pé tó bá fẹ́ báyàn sọ̀rọ̀ kò ń ṣe dandan pé kí o pè ó ní ọ̀rọ̀ tó máa tẹ̀ níbẹ̀ tí wàá fi ránṣẹ́ níṣẹ́ làwọn ọmọ wa ó ti wá mú wọn lára wọn kì í kọ lẹ́tà mọ́ nígbà tá a wà léèwé ìwé ìfiránṣẹ́ bí wọ́n ṣe ń kọ nǹkan sọ̀rọ̀ pé wọ́n bá ń kọ́ wa ni bí tó bá fẹ́ bẹ̀rẹ̀ pé òun kọ̀wé ó gbọ́dọ̀ jẹ́ àmì capital letter àmì ńlá ló gbọ́dọ̀ ní bẹ̀rẹ̀ ó gbọ́dọ̀ ní pé ẹ̀mọ ìdánudúró díẹ̀ àmì ìdánudúró pátápátá gbogbo ìyẹn làwa náà tó wá ń ṣe làwa ń lọ sí àwọn iléèwé àti ti bẹ̀rẹ̀ ní o àti iléèwé gíga tí à ń sọ pé ká máa ṣe ìdíje pé à ń kọ ìwé síra wa ẹni tó bá ṣe ipò kéré tó ṣe bá kejì ipò kẹta tó gbégbé orókè àá fún lẹ́bùn a sì wá tún gbà wọ́n lóye wípé àǹfààní tó bá wà nù ẹ̀rọ àgbé káàkiri tó fi bá ní sọ̀rọ̀ ni pé káwọn ọmọ wa kí wọ́n jàǹfààní ibẹ̀ o àkóbá tó bá wà níbẹ̀ ìpè kí wọ́n sá fún oríṣiríṣi ọ̀nà náà ládàlẹ̀ tún. torí mo wọ ìgbà kan pẹ̀lú ọkọ̀ bá NIPOS darapọ̀ nípa kan lórí ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni oríṣiríṣi àwọn èèyàn tó bá jẹ́ ọ̀tọ̀kìtì ìlú tí èèyàn lè wò láwòkọ́ṣe tó jẹ́ pé nígbà táwa ń dàgbà ó láwọn èèyàn kan tó ń mú èmi tí máa ń wò pé bí mo ṣe fẹ́ dàbí bí mi ṣe fẹ́ dàbí tí n bá dàgbà tí àwọn èèyàn bá sọ pé báyìí ni kò ṣiṣẹ́ báyìí ni kí o ṣe gbà ó di dandan kí èèyàn gbọ́ sọ̀rọ̀ sí wọn lẹ́nu àwọn èèyàn bẹ́ẹ̀ náà ṣì wà Nàìjíríà lẹ́ni tá à ń bá wọn sọ̀rọ̀ ẹ̀kọ́ kan a lè sọ wípé a fẹ́ dá ìdíje pé à ń kọ ìwé sílẹ̀ àbí ká sọ wípé a ti ẹ̀fẹ́ pàpérò àbí wọ́n fẹ́ wá bá wa sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀nà ni a lè gbégbà ṣùgbọ́n ẹ mọ̀ pé gbogbo ẹ̀ náà kọ́ la máa ṣe díẹ̀ kan náà díẹ̀ díẹ̀. ṣé kò mọ̀ kan ẹni bá a fẹ́ mọ̀ pé mọ̀ pípa kan àti NIPOS gbogbo pé wọ́n fẹ́ máa lo àwọn stamps olóògùn káràkátà wọ́n máa fi tò pẹ̀lú àwọn financial transactions. Báwo ni kí ni relevance rẹ̀ àti wípé báwo ló ṣe lè lo NIPOS? ẹ ṣe rí nǹkan tí ẹ ń pè ní stamp tó jẹ́ pé àmì láti fìwé ránṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ bá gbàgbé irú bàbá tèmi tó bí mi lọ́mọ ó nílé tí ó gba àwọn ayálégbé sí tí wọ́n bá dẹ̀ fẹ́ sanwó ilé a máa ń fi àmì ìfìwéránṣẹ́ yẹn tó jẹ́ pé iléeṣẹ́ ìfìwéránṣẹ́ Nàìjíríà ló ń ṣe tá à ń pè ní stamp a gbọ́dọ̀ lẹ̀ mọ́ òfin ló sọ pé ká lẹ̀ mọ́ torí tá a bá lẹ̀ mọ́ kò múnádóko kò ní jẹ́ ìwé tí a lè fi ṣe ẹ̀rí ilé ẹjọ́ ìyẹn ni àwa wá ń polongo rẹ̀ ní ìsinmi pé ṣe rí torí epo rọ̀bì tá à ń rówó ń bẹ̀ nígbà kan ó jẹ́ ká gbàgbé àwọn ọ̀nà míì tí a fi lè rí owó láti fi tún lù ṣe ìyẹn làwa lọ gbọ́n ìwé yẹn jáde wípé òfin ṣì wà ń bẹ̀ o ṣùgbọ́n a wá fẹ́ tún kọjá abẹ̀ nítorí pé kí ni ayé ò dúró sójú kọ nǹkan tí wọ́n ń ṣe bí ọdún 15 sẹ́yìn ó ti yàtọ̀ sí nǹkan tí wọ́n ń ṣe ní ìsìn gẹ́gẹ́ bí mo sọ fún yín ẹ̀rọ ayélujára oríṣiríṣi òwò ni wọ́n ń ṣe ń bẹ̀ tí wọ́n bá ń ṣe ń bẹ̀ tí wọ́n pé a lè mú àmì ìfìwéránṣẹ́ ká lé afẹ́ lò lórí ẹ̀rọ ayélujára wa
àwa náà wá pe àwọn ọ̀jọ̀gbọ́n ẹ mọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè orí wọn pé wọ́n dẹ̀ gbogbo àgbáyé náà ti mọ̀ yí pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí orí wọn pé gan àwa mú wọn mọ́ra wọ́n wá wọ ọgbọ́n tí a máa fi máa ṣe àmì ìfìwéránṣẹ́ tá à ń pè ní stamp yẹn ní orí ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní point of sales or internet sales tí ẹ bá ra nǹkan lọ́wọ́ ara yín tó bá ju ẹgbẹ̀rún kan lọ àti ẹ̀ ti lọ sí ilé aṣòfin lè ṣe kan bá gbé sí ẹgbẹ̀rún 3 sí 4 àbí 5 èyí tó bá wọlé aṣòfin náà máa ṣe torí pé àfẹ́ fara ní àwọn mẹ̀kúnnù torí ìjọba tó wà níta ìtorí àwọn mẹ̀kúnnù ìjọba tó fẹ́ràn mẹ̀kúnnù ni tí a bá ti ṣe yẹn bí èèyàn bá ra nǹkan lórí ẹ̀rọ ayélujára ó di dandan kí ó san oye tí a gbọ́dọ̀ sọ omi tó gbọ́dọ̀ sọ nǹkan tí ìyẹn já sí ni pé àmì ìfìwéránṣẹ́ oní $50 wàá san owó yẹn àti gbọ́ ọ̀nà tá a máa fi ṣe ó dẹ̀ wà lára kan tí a máa fi lọ́lẹ̀ níjọ́ 9 oṣù kẹwàá ọdún tí a wà nínú ẹ̀ yìí tí wọ́n ń pè ní ìjọ yíyàsímọ́ gbogbo ìfìwéránṣẹ́ ní àgbáyé World Post Day àwọn oríṣi nǹkan bíi 5 sí 6 la máa fi lọ́lẹ̀ níjọ́ náà táwọn àmọ́ ìpè láti bí ọdún kan sí oṣù kan àbí méjì tí mo ti débí oríṣiríṣi nǹkan ni a ti gbé ṣe ó jẹ́ pé tí èèyàn bá tiẹ̀ ṣe pàápàá láàrin ọdún 5 wọ́n á ṣe dà sákì fún nítọ̀ ṣùgbọ́n kò tán síbẹ̀ ni. ọ̀sà ní báyìí pẹ̀lú wọn tẹ́ sọ yìí kí lẹ lè sọ fún wa ṣé lérò wípé ó yẹ kí iléeṣẹ́ NIPOST kó wà ní abẹ́ ìjọba àbí kó bọ́ sọ́wọ́ àwọn aládàáni. ẹ ṣe fún ìbéèrè yẹn ó ní ọ̀rẹ́ mi kan tí àjọ máa ń jà fún ẹ̀tọ́ aráàlú ó máa ń sọ wípé òun ò fẹ́ kí a fi ètò akótilétà sílẹ̀ ètò akótilétà ní pé nǹkan tó bá jẹ́ ti gbogbo wa ká wá kà fún àwọn èèyàn tí ó ju 5-6 lọ sí pé àwọn ọmọ lówó jù láwùjọ kó wá di wípé nǹkan tó yẹ kí ìjọba ṣe láì jèrè púpọ̀ ń bẹ̀ káwọn ará bí wá máa èmi ò ní dárúkọ torí pé mi fẹ́ tàbí ẹni pé bóyá ṣùgbọ́n bóyá láwọn ẹ̀yìn pé ẹ wo iná mọ̀nàmọ́ná bó ṣe ṣùgbọ́n ó ti ń dàbọ̀ díẹ̀díẹ̀ nǹkan tẹ́mi fẹ́ ṣe tí mo dẹ̀ ní ìrètí tí mo dẹ̀ mọ̀ wípé òun ló dájú ní pé ìjọba ò gbọ́dọ̀ ta gbogbo nǹkan tó jẹ́ tiẹ̀ nínú ilé ìfìwéránṣẹ́ á ta díẹ̀ ṣùgbọ́n ètò bá pọ̀ jù á mú dání àwọn aráàlú wọn ara díẹ̀ bẹ́ẹ̀ wọ́n á kówó wọn wá wọ́n á mú ọgbọ́n wá wọ́n á mú òye wá wọ́n á mú irinṣẹ́ ìgbàlódé wá ká fi ọwọ́ ká fọ̀tún wòsì òun lọ́wọ́ fi mọ́ tí ó bá wá yá tó bá jẹ́ bí ọdún 5 ni àbọ̀dún 10 ni tí wọ́n á wò pé ẹ jẹ́ ká tún sún síwájú sí torí ọ̀nà 4 ló wà ìkíní ìjọba àpapọ̀ ló máa kọ́ ní èkejì ìjọba àpapọ̀ àti àwọn aráàlú ẹ̀kẹta aráàlú nìkan ẹ̀dẹ̀ mọ̀ pé tó bá fẹ́ ta ilé ìfìránṣẹ́ nìsín ẹkún ní ò lè dá sí torí pé kò sówó tán máa fi rà àwọn èèyàn wa tó lọ́lá tó lówó náà máa rà ṣùgbọ́n iṣẹ́ pé à ń fìwé ránṣẹ́ òun sọ̀rọ̀ owó nìkan lóòótọ́ níbi tá a bá dé yìí tá a bá fẹ́ kí ilé ìfìránṣẹ́ Nàìjíríà kò kú a gbọ́dọ̀ wá bí a ṣe máa yọ kúrò lábẹ́ ìjọba díẹ̀ ìjọba náà ló máa ní o ṣùgbọ́n àwọn tó jẹ́ aráàta tí wọ́n máa pa àwọn ará ìlú òyìnbó wá tí wọ́n á kówó wá tí wọ́n á mú ọgbọ́n wá tí wọ́n á kó irinṣẹ́ ìgbàlódé wá tí wọ́n pè ní technology bí a ṣe gbọ́dọ̀ ṣe nìyẹn. ẹ ṣe lọ bàbá ẹni fún àìpẹ́lẹ́ bí báwo lẹ ṣe wọ́n ṣe tẹ́kùn gbogbo ìpèníjà tẹ̀kù dojúkọ pàtó ọkọ̀ di ilé-iṣẹ́ báwo lẹ ṣe dojú wọn. ta ni ò fẹ́ kí iléeṣẹ́ ìfìwéránṣẹ́ tá à ń pè ní NIPOST gbogbo nílọsíwájú
kò ń ṣe gbogbo wa náà là á déèyàn dáadáa. Àwọn agbẹ̀yìnbẹ̀bọ̀jẹ́ wà wọ́n pọ̀, ṣùgbọ́n tí wọ́n bá ti pọ̀, tí àwọn tó jẹ́ pé àwọn tó pọ̀ jù wọ́n fẹ́ ìlọsíwájú ilé iṣẹ́ yìí, wọ́n dẹ̀ káràmásìkì, wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi, gbogbo ẹ̀ náà lájọ ṣe tí kò sí ìkùnsínú kankan. Ṣùgbọ́n kò sí bó ṣe lè rí tí olórí iṣẹ́ kan bá dé tí gbogbo èèyàn bá fẹ́ràn ẹ̀, kò ṣe dáadáa o. Tó bá ń ṣe dáadáa, àwọn èèyàn kan á kùn sínú, àwọn èèyàn bá ń sọ wípé ọ̀gá ìwà láti ẹ̀ ti pọ̀ jù. Àwọn ọ̀nà oríṣiríṣi ni owó fi máa ń jáde tó jẹ́ pé à ń wá bí a ṣe gbọ́dọ̀ di. Àwọn èèyàn wa tó jẹ́ wọ́n ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ yìí, àwọn èèyàn tó mọṣẹ́ wọn pọ̀ ńbẹ, ṣùgbọ́n a gbọ́dọ̀ kọ́ wọn. Kóríyá kóríwú a gbọ́dọ̀ ṣe fún wọn. Ẹni tó bá ń ṣiṣẹ́ lójò lẹ́rùn tí adùnbẹ̀ bá dé, ẹ bá pawó, ẹ gbọ́dọ̀ wá bí ẹ ṣe máa sọ pé àwọn náà gba ilé gẹ́gẹ́ bí ìlànà òfin ṣe sọ. A gbọ́dọ̀ máa rán wọn lọ káàkiri kí wọ́n lọ máa wò pé báwo náà ṣe ń ṣe ilé iṣẹ́ ìgbàlódé, àti wípé ṣe rí nǹkan tó tún jáwọ̀ yẹn wá láyàjò ni pé àbí bí ọ̀gbẹ́ni yìí ṣe wá láti ta, ó máa wá bẹ̀rẹ̀ àwọn ètò láti da àwọn èèyàn sílẹ̀ láti lé wọn kúrò nídìí iṣẹ́. Ìyẹn ò ní ṣẹlẹ̀ nítorí pé kí ni àwọn oríṣiríṣi nǹkan tá a fẹ́ ṣe, a tún máa wá bá ṣe máa gba èèyàn ni, bẹ́ẹ̀ la fẹ́ ṣe. Tí a bá fẹ́ ṣe yẹn, tí a sọ pé àti dá ilé iṣẹ́ 6 tó máa ṣokòwò lẹ̀, ẹ wo gbogbo àwọn ilé wa káàkiri ní Nàìjíríà, ilé iṣẹ́ tó máa mójútó, tí wọ́n máa sọ́dọ̀ owó. Ó di dandan kí a wá bí a ṣe máa gba àwọn èèyàn mìíràn pàápàá, ṣùgbọ́n àwọn èèyàn tá a máa gbà á wá jẹ́ ọ̀dọ́, àwọn tí wọ́n kàwé dáadáa, tí wọ́n ka ọ̀rọ̀ bí a ṣe ń ṣe ẹ̀rọ ayárabíàṣá ICT, gbogbo àwọn yẹn la máa kó wọlé. Ọjọ́ ọ̀la ilé ìfìwéránṣẹ́ Nàìjíríà NIPOS, ọjọ́ ọ̀la ẹ̀dá púpọ̀. Tó bá yá, àwọn èèyàn wọn ò ní máa wáṣẹ́ lọ báǹkì mọ́, wọ́n á máa wáṣẹ́ wá sí NIPOS lágbára lọ. Sà, ṣe lè sọ fún wa ọ̀rọ̀ ṣí tí wọ́n lẹ́ni fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn ọmọ iléeṣẹ́ NIPOS tó ń bọ̀ lẹ́yìn? Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ètò nǹkan tó le koko ṣì ń kó wa dẹ̀rọ. A lè nítorí pé ká má rẹ̀ jẹ́ ká ní kábí àwọn máa bí mọ́. Lẹ́yìn ewúro kí ló máa ń pè ní adùn ni, ìyẹn lè ní ìsọ̀bìnrin lọ. Màá kàn fi wá tún sọ fún àwọn ìtàjọ òṣìṣẹ́ àtàwọn ọmọ Nàìjíríà yìí pé èmi gẹ́gẹ́ bí ẹnì kan tí wọ́n pè láti ta, pé láti wá ṣe olùdarí iléeṣẹ́ yìí, ebi ò ní dojú tì í lórí pé láìjọ tí mo ti ń ṣe kan mi ò dojú tì í ra mi rí, mi ì dẹ̀ ṣàṣetì rí. Eléyìí náà kò lè jáṣetì fún mi, kò dẹ̀ lè jáṣetì fún gbogbo àwọn tó ń wò wá àti ọkùn Nàìjíríà lápapọ̀. Iṣẹ́ ìjọba ni mo ń ṣe, iṣẹ́ aráàlú ni mo ń ṣe. Tẹ́ bá ti pè mí, iṣẹ́ aráàlú yìí náà ṣe. Tẹ́ bá ti pè mí nígbàkigbà lóòrèkóòrè ni màá máa dá yín lọ. Ẹ̀yin ará àrùn jù báyìí lọ lọ́jọ́ ìfẹ́ mi. Ẹ ti gbọ́ nǹkan tí bàbá wa sọ. Bàbá wa sọ pé adùn òun ló gbẹ̀yìn ìwúlò. Nítorí náà wọ́n ní gbogbo nǹkan táwọn ṣe ní iléeṣẹ́ NIPOS pé àwọn ṣe ń sèmi o, tó bá jiná gbogbo wa àbá di àǹfààní fún gbogbo àwọn ọmọ aráàlú. Nítorí náà àrùn jù báyìí lọ. Orúkọ tí mi ò sì yàtọ̀, orúkọ mi Abímbọ́lá Wọlé Àṣírí. Lọ́jọ́ tòní àwọn tó bá mi ṣiṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ wọn, ó ti di ọ̀sẹ̀ tó ń bọ̀.